Honorable Chief Mrs. Abidoye Moradeya Victoria, èyí tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá oníṣó and the current SA Art and Culture to the Present Council Chairman Alhaji Yakubu ti Ìrẹ́pọ̀dún Local Government Kwara State. Màmá, ẹ bá ní ká wo ibi tí àṣàlẹ̀ gbé dání, àṣàlẹ̀ ń gbé lárugẹ. Ẹ bá wo sìn àwọn ọmọ tá à ń bí sìn, wọn ká àṣà kún mọ́. Kí lẹ fẹ́ sọ fún wọn? Èmi gẹ́gẹ́ bí ìyá àṣà, Ìrẹ́pọ̀dún Local Government Kwara State. Èmi ó gba àwọn ọmọ ìsìn nímọ̀ràn pé ẹnikẹ́ni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàpá, àṣà ẹni, òun nìwà ẹni, òun láṣọ wíwọ̀ ẹni, òun ni orin kíkọ, òun ni ọ̀rọ̀ sísọ àti ìṣe, ó fi lórí aṣọ wíwọ̀ wa. Màmá, Ó fi lórí oúnjẹ jíjẹ. Àwọn ọmọ ìsìn lóòótọ́ wọn ò fẹ́ mọ̀, ṣùgbọ́n àwọn òbí lèmi ó gbà nímọ̀ràn pé òbí kọ̀ọ̀kan wọ́n kọ́ ọmọ wọn ní àṣà wa, pàápàá èdè wa. Ìgbóònà ni mí, kèsì ọmọ mi yìí lè sọ ìgbóònà àtọmọ ọmọ. Òbí, ẹ̀tọ́ òbí, iṣẹ́ òbí, ojúṣe òbí ni kí wọ́n kọ́ àwọn ọmọ wọn ní àṣà wọn. Kèsì gbogbo ọmọ mi yìí lè mọ àṣà àti ìṣe ìgbómìnà. Kódà iṣẹ́ yìí àjọ ń ṣe wọ́n mọ̀ nípa àṣà ìgbóònà. Àmọ́ tẹ́ bá rí ọmọ tí ò màṣà, ọmọ tí ò mọ ìṣe, ọmọ tí ò mọ èdè Yorùbá, irú ìpadára wà tí àbùkù wo ni ó máa ń kojú ọmọ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú? Ọ̀rọ̀ kékeré pọ̀. Ẹni yìí àmàṣà yìí kẹ̀mẹ̀dẹ̀ ìlú Kàwúrà. Ó lè ti lọ kù. Ẹ ṣáà wò. Ìdí ni wí. Yorùbá, mo bá mú ṣàpẹẹrẹ, pàápàá ìgbóònà. Ọ̀nà ìrìnàjò. Ẹ̀ ń bí ọ́bí. Ọ̀nà ti yá, ọ̀gbọ́n ti yá. Bọ̀ ń lọ ọ̀gbọ́n. Èèyàn tó wọ́n ti lè fèsì ìyá ọ̀gbọ́n ẹ̀fẹ́ lè fèsì. Wọ́n sọ wí ní èlò òkú náà. Ò ní gbọ́. Lápẹẹrẹ, ọmọbìnrin kan, ó sì lú òyìnbó, ó wáyé. Ọmọ ìyẹn yìí ó bá ràn lọ́wọ́. Yorùbá ni wọ́n. Ó ń sọ síbí. Ṣé kú òfé máa lọ mọ́ tẹ̀lé ni mọ́ tẹ̀lé ni. Gbogbo ní òpó mọ́ tẹ̀lé. Ṣègbọ́n báwọn tó bá ṣe wọ́n gbọ́ ni ó tètè kíyè sára. Ewu ń bẹ nínú bẹ́ẹ̀ bá máa sa ìbílẹ̀ rẹ̀ yíkèlè ṣèdè yíkèlè mọ́ kọ̀ọ̀kan nípa àṣà rẹ̀. Ó ṣe pàtàkì kí ènìyàn máa sa àbínibí rẹ̀. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká sáré yà bàrà ká lọ sí ìgbómìnà Art and Gallery. Báwo ló ṣe jẹ́ sí ìgbómìnà Art and Gallery? Sẹ́yìn lẹ ní àbí ẹjẹ́ alákòóso àbí àbẹ́yìn lẹ ń darí ẹ̀? Ẹni tó ṣẹlẹ̀ níbi Park Aláyọ̀. Bẹ́ẹ̀ bá lọ ẹ̀yìn sáǹdì ẹ̀rí Park Aláyọ̀. Èmi gẹ́gẹ́ ni Chief Executive Officer Park Aláyọ̀. Orúkọ bàbá tèmi ni Fákáyọ̀dé. Ibẹ̀ ni mo ti fa fáàkì yọ. Aláyọ̀ gbogbo ìyá bá lọ, ayọ̀ la mọ́ mú ṣe. Yàtọ̀ lọ́ọ̀yà ayọ̀ náà ni. So èmi ni Chief Executive Park Aláyọ̀ Gallery. And bó ṣe jẹ́ wípé gbogbo àṣà wa ló jẹ mí lógún. Òun ni mo fi ń ṣe iṣẹ́ ṣe. Òun ni wọ́n ṣe ń pè mí ní ìyá oníjó. Màmá, káre gbé wa rìn, káre sọ nǹkan tó wà níbi kábẹ̀ láti orí kòkò. Ká ṣàlàyé fáwọn ọmọ wa. Àwọn èyí wà ní ìlú ní òkè òkun.
àtàwọn ìyé màsà ẹ̀yà bẹ̀ láti ibi kòkó yìí. Mo kí gbogbo ọmọ gbọ́nà nílé lóko lọ́nà ní ìrìn àjò. Ó ṣe dé ìlú òyìnbó. Ará fún àlò gbọ́nà. Ìfún àṣà gbọ́nà. Gbogbo ìyí gbọ́nà máa ń lò. Mo ṣiṣẹ́ òun làbẹ́ lónìí. Bẹ́ẹ̀ni. Ìkòkò àmùrẹ́ o. Amù. Ìkòkò àmù. Èmi náà mú ṣe. A máa pọn mi ní mo sínú rẹ. Ẹ bá sí. Ọba Òkúlọ́lá Ábídù Adéwọlé akẹ́kọ̀ọ́ kìíní. Kéré. Kèrèkèrè lélẹ̀ rí. Bẹ́ẹ̀ni wọ́n fi ń bu omi. Ìgbérí àmùrẹ́. Nílẹ̀ gbọ́nà ìlú ya máa ń lò rè. Dùndún. Dùndún ni. Dùndún. Ọ̀pá rẹ̀ rè. Dùndún. Ṣẹ̀kẹ̀rẹ̀ rè. Dùndún. Ìlú dùndún. Dùndún. Ìlú bàtà. Ṣẹ̀kẹ̀rẹ̀ rè. Ṣẹ̀kẹ̀rẹ̀ rè. Bàtà rè. Pálà. Òun ni ọ̀pá yẹn máa ń mú Bàtà. Pálà. Pálà. Ìrùkẹ̀rẹ̀ rè. Ìrùkẹ̀rẹ̀. Láyé ìjọ òun kètí ìsílẹ̀kùn. Awẹ̀rẹ̀ rè. Awẹ̀rẹ̀ ó náà mi sílẹ̀kùn láyé ìjọ òun. Ó ní ọmọ sílẹ̀kùn láyé ìjọ òun. Nílẹ̀ gbóònà àti nílẹ̀ Yorùbá lápapọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yẹjú awòrè ayòrè ẹ ti rí báwọn ó sì jẹ́ eré ọwọ́ èyí tó ń fúnyàn ní ọpọlọ ìṣirò ìyọkúrò àti àfikún aṣọ òfìrè láyé ìgbà yásọ ẹ̀ ń bẹ pálí ẹja lẹ̀ máa pè aṣọ sányàrè ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ ajere gẹ̀mọ́ mú fọrú olùkára bí ajere igbá àdídóre gẹ̀mọ́ mú rẹrù ìkọ́kọ́ rèé ìkọ́kọ́ gàrí rèé ìkọ́kọ́ ẹ̀ka rèé lẹ́ẹ̀kan sí Honorable Chief Mr. Abidoye Moradeyo Victoria tí gbogbo èèyàn pè ní orúkọ. Nọ́mbà wo làwọn èèyàn lè pè é sí? Òun ni 08038369325. Ẹ pè lẹ́ẹ̀kan sí ma. 08038369325. Òun náà ti gbọ́ láti ẹnu màmá wa yẹn. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ìgbómìnà náà ò ní dàrú. Ìlànà ògùn tèmi náà ti wá. Yóò máa lọ sókè. Ẹ ká wo gbogbo nǹkan tó wà. Ẹ dá mi sẹ́ndì fídíò clip ẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.